ibi hàn bàbá wa mo mí ìpá àwọn bàbá ńlá bàbá wa wọ́n bára wọn gbé báyìí ní ṣọ̀kan ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ wípé wọ́n normalize ní Nàìjíríà wọ́n bára wọn gbé ní ìṣọ̀kan tí ò sí èmi jú èmi ò jú ọ́ tó jẹ́ wípé mùsùlùmí yóò jẹ́ lé kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì yóò jẹ́ lé mùsùlùmí bẹ́ẹ̀ lẹ́lẹ́sìn kẹta náà tí gbogbo wọn sì ń bára wọn sí tí ó sì sí já nítorí wípé kíni nínú ẹbí kan ẹ rí mùsùlùmí ń bẹ ẹ rí kìrìsìtẹ́nì ń bẹ ẹ rí ẹlẹ́sìn kẹta ń bẹ why can't we tolerate ourselves? Kí ló dé tó nira fún wa láti tolerate ara wa tá a wá ń fi ẹ̀mí ara wa ṣòfò tá a fi ẹ̀mí ara wa ṣòfò Ọlọ́run gan wà dúró lọ́rùn báyìí yóò sì mọ wọ́n yóò mọ wà wípé ó ní mo dá èèyàn tán inú mi sì ṣe kíni ní Ọlọ́run gan bàjẹ́ pé ó dá ènìyàn ó ti mọrú tú tá a fẹ́ pa láyé ó ti mọrú ìgbésí ayé tí a gbé ó dá a tán gan inú Ọlọ́run gan sì tún bàjẹ́ sáyé là sì ṣe kan gbé ọmọ wọn wá kó tíjà mo tún rí fídíò kan àwọn bí ọmọ 170 náná kó ní Kwara àwọn ọmọ kéékèèké bí ọmọ ọdún 4 5 6 wọ́n ní láti February làwọn ti wà ń bẹ ìjọba ò ṣe nǹkan wọn ò rí nǹkan kan ṣe sí ó tún ti pé bíi 12 days báyìí tán tún ti kún àmì náà lọ àti rí nǹkan kan àti olùkọ́ àti principal ìbẹ̀ náà gbò education ò dé stop wọ́n tún bá a lọ commissioner of education gan àríkán bọ́ta sọ̀rọ̀ chairman NUT gan àríkán bọ́ta sọ̀rọ̀ òun kálukú ń ṣe bíi wípé I don't care kò kàn mẹ́ nígbà tó jẹ́ wípé a ti sọ humanity nù láwùjọ wa ẹ̀sìn la gbé kárí ẹni kan ló mọ̀ kọ́lọ̀ ń jẹ́ kí dáadáa kó kẹ́nìkọ̀ọ̀kan wá. Ibẹ̀ gan kọ́ ni mò ń lọ ẹ má bínú fídíò mi gùn o mo fẹ́ ṣe sójú kan ni. Bẹ́ẹ̀ náà tún ni àwòrán tó wà lókè yìí odidi nọ́ọ̀sì àìsíná wípé ìjọba kọ́lọ̀ ń kó ṣàánú ibi títí lọ́mọ ń chájì wọ́n ní fọkanáísà yẹn ló ti lóun fẹ́ kò sì wá fẹ́ nu ó lóun ò lè fẹ́ student ní school of nurse ní lady yẹn wà ó lóun ò lè fẹ́ fọkanáísà yẹn dẹ̀ mọ́lé ẹ̀ ó trace ẹ̀ lọ́lé òun àtọ̀rẹ́ rẹ̀ wọ́n lọ ka mústẹ̀ nígbà kó bá sùn tán wọ́n sì pa á. tí bandit náà ló tún ṣèyàn bí wọ́n bandit ṣe ń ṣe tiẹ̀ ló ń kálukú náà ń ṣe tiẹ̀. Èmi ò rí in fact màá wá jókòó màá wá wò pé tó bá jẹ́ wípé bí ilé ìjọsìn ṣe pọ̀ tó tí mọ́sálásí ṣe pọ̀ tó tí ó kálukú náà ṣáà ń ṣe tiẹ̀ yìí náà bá náà nínú wa náà bá mọ́ ni Ọlọ́run ó gbọ́ tìyà sínú wa wá dáa ni sínú wa so mọ́ inú wa ò mọ́ ẹni jókòó tí ọ̀gàn ìwọ gan bá fẹ́ mọ̀ bí inú rẹ bá ṣe síbi ìgbà ni tó o bá mọ tí ń bẹ lódò òkun rẹ̀ sí ọ kò bàtà rẹ lérí tó mọ̀ sá lọ lẹ́lẹ́lẹ́ inú wa ò mọ́ òun kálukú kan sáà ń ṣe tiẹ̀ ni àwa lọ́lọ́run ò gbọ́ sọ́lọ́ lè gbọ́ bá náà